èmi ọ̀dẹ̀ ọdún bí a kò bójú ọjọ́ ṣe rí o. Ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni o, olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ nípa Naija. Olórin kan kọrin kan nígbà kan, mo ti gbàgbé ẹni tó kọrin yẹn. Ó ní ìlú yìí sú mi, ẹ̀yin òyìnbó ẹ wá fún mi ní físà. Ẹ̀yin òyìnbó ẹ wá fún mi ní físà. Ẹ sọ mi, ẹ sì ná, ẹ sì security ẹ wá fún mi ní físà. Ebi ń pa mí, ẹ wá fún mi ní físà. Bàbá mi ò rówó ilé ìwé mi san, ẹ wá fún mi ní físà. Ẹ wá fún mi ní físà. Ẹ wo orúgbà tó ti kọ orin tí mò ń sọ láti tó bí year 2000 or so. Orin tí mo kọ at 2000 or 2001. Tí ẹnìyẹn ti kọ orin yẹn nígbà yẹn. Up till now kò sí nǹkan tó yí padà. Ìgbà tá ti gba democracy nígbà yẹn, inú kó wá tẹrú tọmọ ló ń dùn pé ìgbà ayé democracy, ìgbà ayé tó máa ṣe ni. Ìgbà yẹn gan ló burú jáì, ó burú. Àwọn nìkan ní gbogbo nǹkan tó yẹ fún gbogbo ìlú lápapọ̀, àwọn nìkan máa jókòó sí, wọ́n máa jẹ. Kò dẹ̀ sí nǹkan tó torí ṣe nítorí wọ́n ti mọ̀ wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ní àwọn ìlú tó jẹ́ pé ní ìlànà ti wà, gbèdéke wà fún àwọn nǹkan kan tí wọ́n ti là fún wọn pé if you go beyond this range tó ń ti là, o máa face consequence. Kò dẹ̀ ní jẹ́, kò ń ṣe nǹkan tó máa rọrùn rárá, nítorí bẹ́ẹ̀ oníkálukú máa sit tight. Ẹ rí i pé tí wọ́n dẹ̀ fẹ́ mú àwòkọ́ṣe yẹn, àwọn Naija yìí wọ́n á mú àwọn àwòkọ́ṣe tí ò dáa. Tí àwọn èèyàn bá sọ̀rọ̀ pé kí ló dé tí èyí fi ń ṣe bí eléyàn ṣèbí nílùú kan náà, ṣèbí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ṣe wọ́n, ṣèbí wọn ò kí ń rí good example to bring down to our own country. Wọn ò ní rí láyéláyé. Èyí tí ò dáa iná máa wá sọ ọ́nà, wọ́n dẹ̀ máa mú wá. Àtìgbà tí bàbá Tinubu ti wọlé ńsìn tí wọ́n ti yọ subsidy, ìlú yẹn ò fi ara rọ. Àwọn tó ní ọmọ nílùú òyìnbó ni mo fẹ́ lè rí pé ní wọ́n sì ń rí oúnjẹ bí ẹ̀ẹ̀mejì jẹ lójúmọ́. Àwọn lẹ máa rí tí wọ́n tẹ̀ máa ní ọkọ̀ kékeré tí wọ́n dirú bàbá tó ti wọ bí 70, 75 kún fẹ́ lọ ṣe nǹkan kó yẹ kó ẹ̀ṣẹ̀ máa gbọ́n ọkọ̀ kiri. Àwọn lẹ máa rí ọkọ̀ bí panṣẹ́kẹ́ kan nídìí wọn. What of àwọn tí ò lọ́mọ nílùú òyìnbó tí wọ́n ń jẹ ìyà bí ẹni jẹṣu, tí wọ́n ń mu ìyà bí ẹni mumi nílùú yẹn. Ẹ̀yin gọ́vnà sí ẹ̀ sí rí nǹkan kan ṣe sí i. Ipa tó tẹ̀ jẹ́ pé ní olórí gan wọ́n ti da gbogbo ẹ̀rú, gbogbo ẹ̀ ti dàrú bí ẹsẹ̀ télọ̀. Nísìnyí ẹ wá wo àwọn news tó ń jáde. Ṣé ti tèkó la fẹ́ sọ ni? Wọ́n fẹ́ ra àwọn fragrance, àwọn nǹkan tó fi ń ṣe ilé lọ́ṣọ̀ọ́ tó máa jẹ́ kí inú ilé kó máa ní òórùn tó ṣe, tí wọ́n kọ fún tó ń fẹ́ lò 2 million naira. Wọ́n yí sí 2 billion. Ó ga o. Kò tiẹ̀ ní kí wọ́n ṣe máa sọ pé wulẹ̀ mọ̀ pé ṣáwọn kan tiẹ̀ ṣáwọn tí wọ́n ẹ̀rí ọkàn wọn tó ti kú. Ó wá ń sọ wípé ní mistake wo nìyẹn? Àwọn people gangan ni àwọn ẹ̀yin gangan ló lè. Ẹ̀yin gangan ni alọ́kọ́ lóhun kígbe. Tó bá ń wá ẹnìkan kan, don't just look any further. Àwọn people yìí gangan ni. Àwọn olóṣèlú wa, àwọn governors wa, àwọn tó ń dìbò fún, àwọn tí wọ́n ń fi ara ní àwọn tó dìbò fún yín tó gbé yín wọlé. Ẹ̀yin 2 million naira, ẹ̀yin sí 2 billion. 2 billion. Òdo mẹ́sàn-án nìyẹn o. Òdo mẹ́sàn-án. Ara òde lọ́wọ́n. Ó dẹ̀ wá ń sọ rádaràda. Ó dẹ̀ ti mọ̀ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ náà. Kí ló fẹ́ ṣẹlẹ̀? 2 million naira sí 2 billion. Olè ní olè gidi pọ́nbílé. Ẹ má wulẹ̀ tí ẹ wá káàkiri. Ẹ̀yin gangan ló lè. Ẹ̀yin náà gan lẹ̀ dẹ̀ ń ba ìlú yẹn jẹ́. Ẹ̀yin governors yìí, ẹ̀yin lẹ̀ ń ba ìlú yẹn jẹ́. Ẹ̀yin lẹ̀ ń ba ìlú yẹn. Ó yẹ kí ìjìyà wà fún àwọn people wọ̀nyí. Ó yẹ kí ìjìyà wà fún wọn. Bó la ṣe tí wọ́n ṣe dé bíbà ní Nàìjíríà? Kí ló dé? Ilé ò fararọ, ọ̀nà ò fararọ, inú ilé báyìí kò sí nǹkan kan. Àwọn èèyàn ń pebi sun ní. Wọn ò rí owó school. Ẹ fi owó kún owó àwọn òṣìṣẹ́. Ẹ ń fi owó kún owó ilé ìwé. Gbogbo àwọn oògùn àwọn oògùn wà tẹ́ pé ní dandan ni fún àwọn tó bá ní àìsàn bẹ́ẹ̀ yẹn láti lò wọ́n. Ẹ wo bí owó ṣe lọ sókè gégégégégégé. Ó ti kọjá be careful. Ẹ
ẹ wo títí bàbá Ọ̀ṣun èké tó wà lọ́ṣun Adélékè ẹ wá máa ń pẹ́ ẹ sanwó oṣù òṣìṣẹ́ statutory nìyẹn dandan ni fún ẹ láti san torí wọ́n ṣiṣẹ́ fún ìlú yẹn ni wọ́n ṣiṣẹ́ fún ìlú yẹn tó ti jẹ́ gọ́vnà wọn yẹn ìyówó oṣù kò sí lára àwọn nǹkan tí ẹ wá máa sọ pé nítorí pé o ti ṣe that is an achievement no kì í ṣe achievement it's not an achievement tó o bá sanwó oṣù wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ gbọ́dọ̀ gba owó oṣù wọn ẹ wá máa káwó oṣù àti tìbàdàn náà ẹ wá máa káwó oṣù sí pé ẹ ṣe kí ló mú yín ná irú àwọn governors wo làwọn eléyìí ná irú àwọn governors wo làwọn eléyìí wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn àwọn ò bá ṣe wọ́n ti mọ̀ pé àjẹgbénigún jẹbọ wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò kú sẹ́ni tó máa mú wọn sí àbí torí ẹ̀ lè fi ń wúrú wà tẹ́ ń wí Ọ̀ṣun state governor ó ní òun lo 450 million naira láti fi ṣe fún publicity fún àwọn ìròyìn kọ̀ọ̀kan tó fẹ́ gbé àwọn ìròyìn kí ni nǹkan tó fẹ́ gbé kí ni nǹkan tó òṣìṣẹ́ o ti wọlé gómìnà already kí lẹ ti fẹ́ ṣe kí lẹ 450 million tẹ bá fi 450 million tẹ bá fi tún àwọn radio stations àwọn television stations tẹ bá fi tún ṣe lọ́ṣun ó máa kódà wọ́n máa mọ ibi tí wọ́n ná owó yẹn sí ìpawó yẹn ó máa wọ̀n 450 million ẹ wúyà àwọn tẹ máa gbé dìde tó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ wúyà àwọn tó máa sanwó fún nírú táìmù yẹn tó yẹ pé ní wọ́n á lè rówó sukọ àwọn ọmọ wọn san wọ́n á lè rí oúnjẹ jẹ wọ́n á tẹ̀lé bóyá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan wọ́n á lè rà sídìí wọn wọ́n á lè nílé lórí àwọn míì òjò ti ṣí páànù lé wọn lọ tí wọ́n ò rí owó tẹ bá gba àwọn tó ṣiṣẹ́ ní àwọn television stations àwọn radio stations ìkànnì yín o ìkànnì yín ẹ̀yin governors wọ̀nyí ìkànnì yín ẹ̀ tí mo wí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀ dẹ̀ la ẹnu yín pàgà ẹ̀ wàá sọ pé ẹ̀ ná 450 million fún ìròyìn kí lẹ fẹ́ gbé òfin bẹ́ẹ̀ náà ó fi 2 billion naira ẹ fi jẹun kò dẹ̀ lè dùn mí fún yín ṣe bẹ́ẹ̀ rí bí wọ́n ti sọ di family house bíi pé family house ní governor's house yẹn ẹ ti sọ gbogbo wọn àtẹrú àtọmọ àtìjòyè àti gbogbo ẹ àtàwọn àtọ̀húnrìnwá gbogbo àwọn sérékodé wọn gbogbo wọn ló wà bẹ́ẹ̀ ní gbogbo gbà ẹ ń jẹ ẹ mu ọtí bíi 1 million naira bọ́ọ̀ lẹ̀ ṣe nínú tí wọn kò tí ì lọ́dún kan o kò tí ì lọ́dún kan wọ́n ti ná 2 billion naira láti fi jẹun ìkànnì yín o ìkànnì ẹ ti jẹ̀lú yẹn kegun tẹ́ ẹ bá ti jẹ́ tán ó ti di skeleton ẹ kó gbogbo egungun ẹ lọ dà sódò ká mọ̀ pé kò sí Nàìjíríà mọ́ ẹ ń fẹ́ra ní àwọn ará ìlú ẹ̀yin dẹ̀ ń jẹun ẹ̀ ń yó ẹ̀ ń ra mọ́tò bọ̀gìnì Sanwó-Olú ẹ ra mọ́tò 400 million kí ló dé wá ń kó fẹ́ fi máa gbé àwọn àlejò tó bá wá ṣe àwọn bulletproof àwọn lẹ́ra àwọn mọ́tò ṣé òun náà nígbà tó pé iṣẹ́ ọwọ́ yín ò dáa tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń ná ní àwọn ìlú tí ẹ̀yin ti lọ́ọ́ invite wọn wá kókó wá yẹn kò lè sí ìlú yẹn ò lè sí mọ́ ẹ̀ ń náwó bíi ara òdẹ̀ rí wọn ẹ̀ ń náwó bẹ́ẹ̀ ni wípé ní kí owó ìlú ẹ̀dẹ̀ iná yamayama anything tó bá fẹ́ ṣe inú àpò yín ló ti yẹ ká ẹ máa mú tó bá ti yàtọ̀ sí oúnjẹ tó ń ti ókè oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ jẹ ní oṣù yìí nínú ilé gẹ́gẹ́ bíi pé o jẹ́ gọ́vnà oúnjẹ tó gbúdọ̀ jẹ tó bá fi lè jẹ́ kó jẹ́ ó yẹ kó jẹ́ kó máa mú lápò ara wọn ni ẹ máa san láti àpò ara yín ẹ san láti àpò ara yín ná 2 billion naira ẹ fi jẹun wèrè olórí burúkú Sanwó-Olú ń tẹ ó ra mọ́tò 400 million àbá mọ́tò ẹyọ kan ṣoṣo mọ́tò ẹyọ kan báyìí ṣoṣo àbá ẹ má fi nù wá àmọ́ oúnjẹ ṣùgbọ́n ẹ̀rẹ̀ tí mo pẹ́ ti lé gbogbo àwọn ọmọ ẹ ti lé gbogbo wọn sókè òkun so agbára wà lọ́wọ́ yín ẹ máa lò níṣó agbára wà lọ́wọ́ yín ẹ lò níṣó ẹ máa lò níṣó ẹ ti mọ̀ pé kò sí nǹkan tó kúkú máa ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé ẹ ti lé gbogbo wọn ẹ sọ gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ sọ wọn kò síbi tí kò sílùú náà 195 countries lágbàáyé kò fẹ́ẹ̀ sílùú kan báyìí tó tẹ̀ tí ní Nàìjíríà kò fẹ́ẹ̀ sí àwọn tó dẹ̀ sábà máa ń rìnrìn àjò jù ní àwọn Yorùbá àti àwọn Ìgbò àwọn tó sábà máa ń rin ìrìn àjò tó ń bá wò àwọn Ìgbò gan ló àwọn kódà
àwọn títí wọn lékè kà, báwo ni wọ́n ṣe ní lọ? Oníkálukú sì ṣe ni wọ́n ń ta nǹkan tí wọ́n ní láti fi rìnrìn àjò nítorí pé ìnilára yẹn ti pọ̀ jù, àwọn èèyàn ń jẹ ìyà gidi gan ni. Ẹ ṣe the right thing, kò nídìí kẹ́ni kankan ṣẹ̀ṣẹ̀ á máa ṣe kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí Father Christmas kẹ́ máa pín owó. Àánú ò nídìí ẹ̀, ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún wọn. Kò síná, kò sómi, kò sí ilé ìwé, gbogbo ilé ìwé dilapidated buildings lẹ máa rí káàkiri. Àwọn ọmọ ń jókòó sínú ilẹ̀ẹ́lẹ̀ báyìí làwọn ọmọ ń jókòó sí nínú primary school, kò sí roof. Ìtìjú burú, sójú ò kí ń tì wọ́n ni? Ṣé wọ́n kó ọpọlọ wọn lọ ni? Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ni, wọ́n mọ̀ọ́mọ̀ náà tàn pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Èmi ṣá mọ̀ pé kò lè pẹ́ títí, èmi á máa sọ kò lè pẹ́ títí, ẹ ti ń ṣe lọ, ẹ tẹ̀síwájú, àmọ́ kò lè pẹ́ títí. Kò lè pẹ́ títí. Kí ló dé? Ṣé Nàìjíríà nìkan ló wà ní? A wà nínú àwọn ìlú tí ìyà jẹ jù ní ayé. Tán bá ti tẹ̀ ń sí, tẹ́ bá tẹ̀ sórí Google, ó máa gbé wá Nàìjíríà, ó máa gbé wá. Ẹ̀yin dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ ń wo mọ́tò 400 million, ẹ̀ ń ra mọ́tò 100 billion, ẹ̀ ń ra mọ́tò igba. A dẹ̀ wà nírú ipò yẹn. Ẹ wo bí ìṣẹ́ àti òṣì bó ṣe mú àwọn èèyàn mọ́lẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ẹ dẹ̀ ṣe nǹkan kan. Wá ń kàn sanwó oṣù òṣìṣẹ́. Ọba má wulẹ̀ sanwó oṣù òṣìṣẹ́, ṣé wọn ò ṣiṣẹ́ fún ẹni? Ṣé wọn ò ṣiṣẹ́ ni? Kò wá tiẹ̀ wá sí kankan tó tiẹ̀ wá gbé pẹ́lí lára wọn. Kò tiẹ̀ sí kankan pé bóyá pé kan báyìí ló ti máa gbé pẹ́lí òkè. Irọ́ o, kò sí. Gbogbo wọn the same thing ni wọ́n. Ìyàtọ̀ díẹ̀ báyìí ló wà lára wọn. Ìkà dẹ̀ ni wọ́n. Àwọn olórí burúkú abikun gbẹ̀ndùgbẹ̀ndù yà. Ìkà burúkú ni wọ́n, ìkà ni wọ́n. Tó má dẹ̀ ti ṣe tán, tó má ti rí pé wọ́n fẹ́ mú wọn, wọ́n á ti sáfẹ́rẹ́, wọ́n á ti lọ sílùú òyìnbó. Wọ́n á ti sáfẹ́rẹ́, wọ́n ti lọ nìyẹn. Ta ló tiẹ̀ fẹ́ bá wọn mú? Ta ló fẹ́ bú wọn sí? Wọ́n kú ti mọ̀ wípé ní àwọn lè ṣe nǹkan tó wù wọ́n. Ẹ continue. Ẹ̀yin tèmi, ànírú jí bẹ́yẹn lọ. Ire o. See you. Love you later.